Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ lórí tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ẹ jọ̀ọ́ tó bá jẹ́ pé àkọ́kọ́ leléyìí tó come across program mi, ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ dẹ̀ bá mi comment. Ọlọ́gbọ́n o, olóye o, ìtẹ̀síwájú lórí agbára tí à ń pè ní power. Ẹ jọ̀ọ́ ẹ bá mi tag gbogbo àwọn alágbára ayé, ẹ bá mi tag gbogbo àwọn aláṣẹ ayé, ẹ bá mi tag gbogbo àwọn alájùlọ ayé pátá, pàápàá jùlọ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tí à ń pè ní game changer. Torí orúkọ tèmi fún ààrẹ orílẹ̀-èdè wa nìyẹn, game changer. Òun ló wá change gbogbo game tí àwọn people yìí play. Ṣé rí tí a bá ń sọ̀rọ̀ agbára, ẹ jẹ́ ká sọ̀rọ̀ agbára ọ̀rọ̀, agbára ìṣe, agbára ìbálòpọ̀, agbára abẹ́, agbára gbogbo agbára. Kò sí nǹkan tí ò ní agbára. Ọlọ́gbọ́n o, olóye o, ṣé rí tí o bá máa wo program mi, ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ ẹ̀sìn àti ọ̀rọ̀ civilization sí ẹ̀gbẹ́ kan. Ẹ jẹ́ ká wá padà sí nǹkan tí à ń pè ní culture, because when you don't understand your culture, you can never understand my program. Tí o bá ti mọ nǹkan tó ń pè ní àṣà àti ìṣe, whether you are Igbo or you are Yoruba or you are an Hausa, tí o bá ti mọ nǹkan tó ń pè ní culture and you believe in your culture and you trust your culture and you trust your ancestor, so you will never understand my program. Whether you are bóyá o ti civilize, o ti wà education, àbáwọ̀ lẹ́ máa ń ṣe, o ti wà educated and you are a religious person, tí o bá ti jẹ́ just an human being, you can never understand my program. Ọlọ́gbọ́n o, olóye o, ṣé rí tí a bá ń sọ̀rọ̀ agbára, tí a bá ti mention agbára ọ̀rọ̀ àti agbára àgbọ́yé, a máa ní problem. Ọlọ́tí, onígbó, alágídí àti onílara, tí irú èèyàn bẹ́ẹ̀ yẹn bá wà, tí ó bá tún wá lọ jẹ́ alágbára èèyàn, kí ló kó máa ṣẹlẹ̀? Ẹ understand? Okay. Ó jẹ́ onílara èèyàn, heavy, ó wá ní agbára láti pa ẹni tí ò heavy, ó ní agbára láti rán sẹ́wọ̀n, ó ní agbára láti fìyà jẹ tó ń heavy, tó ń ṣe ìlara ẹ̀, ó lágbára láti fìyà jẹ. Nínú agbára ìlara ẹ̀ náà ló ti máa fìyà jẹ. Sórí ọlọ́gbọ́n o, olóye o, ẹni tó bá máa jẹ ogúnkógún, ó máa pa ìtànkítàn. Sọ̀rọ̀sọ̀rọ̀ kó rántí ẹni bá mọ̀ ń gbọ́. Èmi àti ẹ lè máa jọ sọ̀rọ̀ báyìí. Sọ̀rọ̀ pé ní ilẹ̀ Yorùbá, ní ilẹ̀ Kúùtù Òjíire, tó bá ní káàárọ̀ àti ẹ káàárọ̀ àti ṣàmọ̀ṣá, ó pé ó yàtọ̀. Káàárọ̀, ẹ káàárọ̀, sọ̀rọ̀ pé ó níyàtọ̀. Ẹ jókòó, máa lọ tó fẹ́ máa lọ, tó bá fẹ́ máa lọ, ẹ lè máa like ní ilẹ̀ Kúùtù Òjíire. I'm not talking about tribalism, religion, and the culture of my own homeland. As ọmọ Kúùtù Òjíire, ọmọ Èkó, àrómisálẹ̀gbẹlẹ̀gbẹ, tó dẹ̀ connect mọ́ pé òun ni ọmọ ilẹ̀ Kúùtù Òjíire. Àgbọ́yé ẹlòmíì wà, ó ní àròjinlẹ̀ but kò lágbọ́yé. Ẹlòmíì lọ́gbọ́n kò láròjinlẹ̀, ẹlòmíì láròjinlẹ̀ kò lágbọ́yé. Ó dẹ̀ gbọ́dọ̀ ní gbogbo nǹkan tí mo sọ yìí kémi àti ẹ tó lè understand ra wa. Ọlọ́gbọ́n o, olóye o, ṣé rí máa lọ sí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe díẹ̀ kẹ́ lè understand ọ̀rọ̀ mi. Mo ní tí babaláwo tó bá máa dífá, kí babaláwo tó kí ifá fún ẹ, ó gbọ́dọ̀ involve nǹkan tó ń pè ní ẹ̀là.
understanding. Yes, when they said ẹ làárọ̀ wá tó bá ń bọ̀ lórúkọ àwísẹ̀ kò bọ̀ tó bá wọ ní kíkọ́ tó bá wọlé gúúsù ẹ̀là gbọ́dọ̀ wá. Tí ẹ̀là bá ti wá wà psychologically ní èdè Yorùbá ní àṣà Yorùbá, tí ẹ̀là bá ti wà present, which is understanding, tí babaláwo bá máa kí ifá fún ẹ, ó máa kí ifá yẹn true pé òun ti involve understanding kó tó kí ifá fún ẹ. Tí èmi àti ò bá ti ní àgbọ́yé nínú nǹkan tí èmi àti ẹ bá ń sọ, tá a bá jọ ń sọ, a máa ní ọ̀rọ̀ àyédè àbáwọn ẹni pé a máa misunderstand ara wa, nígbọ́ra wa yé, ìgbọ́ra ẹni yé ò ní síbẹ̀. Torí nígbà tí mò ń bá ẹ sọ̀rọ̀, o ti fagbóyó, o ò tún nífẹ̀ẹ́ mi, o ti mọtí yó, o ò nífẹ̀ẹ́ mi, o nílara mi tẹ́lẹ̀, inú ń bí ẹ, wọ́n wá sọ ọ̀rọ̀ mi fún ẹ wá ní kò dájọ́ mi láàrin èmi àti ẹ. Irú ẹjọ́ ìrọ̀lẹ́ òkékè nìyẹn dá fún mi. Ọlọ́gbọ́n o, olóye o, wọn ò fẹ́ lù ò ń dárin. Ẹni tí ò nífẹ̀ẹ́ mi, tí ò fẹ́ rí mímí láàtàn, inú tí wàá ń bí, ó ní lára mi, ẹ wá gbẹ́jọ́ mi lọ bá ẹ wá ní kó dájọ́ láàrin èmi àti yín. Kí lẹ irú ẹjọ́ ìrọ̀lẹ́ fẹ́kẹ́ nìyẹn dá fún mi. Okay? Báwo lo ṣe máa expect kí ará àta tí ò gbé inú ilé ẹ, tí ò mọ ìtàn ilé ẹ máa sọ̀tàn ilé ẹ fún ẹ, ó wá gbàgbọ́? We Yorùbás, we have an history. Hausa have an history. Igbo have an history. Okay? Whether religion or no religion, whether Western education or no Western education, whether civilization, why can't you go and make your own findings about your own ancestors and your DNA? When you believe in your DNA, that's why you can also believe in nature and religion. Since when you were born, Quran ló fi kọ́ ẹ, Bible ló fi kọ́ ẹ, ẹnìkan wá dé lọ́la ń sin wá ní Ọ̀rúnmìlà ní Olódùmarè wọn sáyé, wàá ò pé ṣé o ya wèrè? Kí ló ń sọ fún mi? But ẹni tó bí sínú ìṣẹ̀ṣe, tó dàgbà sínú ìṣẹ̀ṣe, oúnjẹ nínú ìṣẹ̀ṣe wá dé wá sọ pé wá polówó ànábì mọ̀ọ́mọ̀ fún lọ́la, kò ní gbọ́ ẹ, rubbish ló ń sọ létí ẹ. Àbí ẹni tó bí sínú kíní kan. So you try to understand what I was trying to talk about. Nǹkan tí mo try láti sọ pé tí ẹ̀sìn ọ̀nà ẹ̀sìn, ṣé ká má sọ̀rọ̀ ẹ̀sìn, kó tó lè sọ̀rọ̀ ẹ̀sìn, go and make your own findings about your DNA, about your own family, about your ancestors. What we call ancestor is an spirit. Yes, ẹ̀rí ó dà kí mo ti ń yà, we are still under power. A ṣe ń sọ̀rọ̀ nípa power. Tí mi ò bá expatiate that deep fún yín nínú nǹkan tó ń pè ní power tí à ń pè ní agbára, you will never understand the power of president, the power of senator, the power of we they call government. And our own ancestors, our own father have planned this thing láti ayé ìwáṣẹ̀ kó tó di pé àwọn colonial masters wá àwọn òyìnbó wá bá wa. Ibẹ̀ láti rí nǹkan tí a mú sọ wípé we Yorùbás, we ọmọkùtù òjire, àti ní form of government kí àwọn òyìnbó tó dé. Our form of government, àti ní ọba, a ní ọ̀tún ọba, a ní òsì ọba, a ní ìyálóde, a ní balógun, a ní olúọdẹ, a ní olúbodè, a ní aṣọ́bodè, a ní adárin, agbẹ̀rin ọba, kí là ní tán. That's our form of government. Okay? Nígbà táwọn people yìí dé, wọ́n disorganize wa, wọ́n dismantle language wa, wọ́n gba culture wa lọ́wọ́ wa. They now introduce religion to us. Okay, we accept the religion. After introducing religion to us, they still want us to have their own culture. But mo ò gbé Saudi mi ò gbé Saudi mi ò dé Saudi mi ò gbọ́ mi ò. Ó ṣe máa ní kí n máa wà bí ara Saudi. Mi ò dé Jerusalem, ó fẹ́ kí n fi wà jọ Jésù. Ó fẹ́ kí n fi wà jọ ànábì. Ó dẹ̀ lọ́mọ Yorùbá ni mí. Ọlọ́gbọ́n olóye o, ẹ jẹ́ ká, like, I'm not saying pé kò má ní ẹ̀sìn. As I am, I'm a Muslim. Yes, tí mo dẹ̀ kéwú níwọ̀nba, tí mo dẹ̀ mọ̀túmọ̀ níwọ̀nba, mo ṣe kọ̀dìríyà, mo ṣe tìjàníyà. Yes, mo ṣe ajánọ́sì, mo lu bàndírì. Kò sí nǹkan tí mi ò ṣe. In fact,
ajínikírun ni kí ló kọ orúkọ mi ẹ tún fún mi lájínikírun mo sì máa ṣe program nípa nǹkan tó ń pè ní àdúgbò orísun origin níbi tó bí ẹ sí tó dàgbà sí another program entirely ní ibẹ̀ yẹn about we are talking about power. Lẹ́ẹ̀kan sí mo kí game changer ààrẹ orílẹ̀-èdè wa game changer ọlọ́run á máa fún yín ṣe ó ti yé ìjọba èkó náà ọlọ́run á máa fi ń ṣe gbogbo ìjọba ilẹ̀ yorùbá pátá ọlọ́run á máa fi ń ṣe gbogbo àtàwọn lọ́balọ́ba bọ̀ ẹ fọwọ́sowọ́pọ̀ ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni tó bá dalẹ̀ kò ní dalẹ̀ ọ̀rẹ́ tó bá máa dalẹ̀ ò ní dalẹ̀ ilẹ̀ yorùbá ẹ jẹ́ ká yọ tẹ̀gàn ká fẹ́ tẹ̀gàn sí ẹ jẹ́ ká yọ politics kúrò ń bẹ̀ ẹ má tara lé yín lọ́pọ̀ o tó bá tara lé ẹ lọ́pọ̀ o ò lè ríra lọ́wọ́n mọ́ tí ẹ bá mọ̀ nǹkan tó ń pè ní power is just beyond mouth there is natural power emotional power spiritual power love power food power hungry power emotion angry power ọlọ́run talking power word power kò sí nǹkan tí ò ní power sọ̀rọ̀sọ̀rọ̀ kó wọ́n tẹ́ tó bá mọ̀ ń gbọ́ tí o bá sọ̀rọ̀ tí ẹni omi bá fi etí ìbànújẹ́ etí ìbínú etí ìlara tó bá fi etí ìlara gbọ́ ọ̀rọ̀ ẹ o máa rí pé ẹni yẹn máa sọ pé olórí burúkú ni nǹkan tó ń sọ kò tiẹ̀ ní respect but ẹni tó bá nífẹ̀ẹ́ tó gba tiẹ̀ tó dẹ̀ wà ní tó ní jẹ́ tó ní dùnú tí ó bá gbọ́ ọ̀rọ̀ ẹ in fact kí ọ̀rọ̀ ẹ gan fẹ́ máa tá létí àwọn bẹ́ẹ̀ pé ó dà pé bọ̀bọ́ yẹn ò mí nǹkan tó sọ yìí bóyá nǹkan tó ń sọ ni pé bóyá nú bí ó wàá fẹ́ sọ fún yín pé kò lọ gbé kinní yẹn bẹ̀ no don't tell me that ṣé ọmọ yorùbá ni mí náà ó gbogbo yìí bá mi sọ̀rọ̀ ni with arrogance irọ́ ló ń pa ó láìkí ẹ ni ó nífẹ̀ẹ́ ni wọ́n ti bà ìṣẹ̀ṣe jẹ́ fún wa wọ́n ti bà àṣà jẹ́ fún wa àkàrà ojúde bàbá wa wọ́n jẹ́ kó níyọ̀ àwa ń wo ìṣẹ̀ṣe bí nǹkan burúkú ẹ jọ̀ọ́ ọlọ́gbọ́n olóye tí ẹ bá wo nǹkan tí wọ́n ń pè ní agbára ó ju agbára ìjọba lọ ó ju agbára ìbọn lọ ó ju agbára gọ́ọ̀mẹ̀ntì ló tún ju agbára òfin tẹ́ ṣe yìí lọ there is emotional power spiritual power